Ṣé lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà ti gba ìtúsílẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n? Ṣé lóòótọ́ ni? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ ẹ ti ní àǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Ẹ ṣe wá láǹfààní, ẹ share, kẹ́ ẹ like, kẹ́ ẹ follow wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà? Èyí lohun tó ṣẹlẹ̀ o. Òṣèrékùnrin bàbá Ìjẹ̀ṣà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlárewájú Omiyinka James tí gbogbo ayé mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Àwọn kan á máa pè ní bàbá Ìjẹ̀ṣà. Ṣẹ́yìn náà mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀? Bàbá Ìjẹ̀ṣà, ẹ wò ẹ share kíní. Láti bíi mẹ́rìndínlógún ìyẹn 16 years ni bàbá Ìjẹ̀ṣà ti wà ní ìgbèkùn ẹ̀wọ̀n o. Ní bàbá Ìjẹ̀ṣà ti wà nínú ọgbà ẹ̀wọ̀n o. Ẹ wò ẹ ṣe congratulations sí bàbá Ìjẹ̀ṣà. Ẹ wò orí wa ò mà ní gbàbọ̀dé. Gbogbo ọwọ́ tó ń share tó ń like péjì, ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò. Ẹ share. Ǹjẹ́ ẹ rántí ohun tó ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà láti bíi ọdún mẹ́rìndínlógún báyìí? Ní 16 years ago ni bàbá Ìjẹ̀ṣà ti wà nínú wàhálà ńlá tó kó sí o. Èyí tí wọ́n sọ wípé ó fẹ́ fi ipá bá ọmọdé kan ní àjọṣepọ̀. Èyí tí Ọlọ́run kó jáde báyìí o. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bàbá Ìjẹ̀ṣà ti padà jáde o. A dúpẹ́ o. Ojú tọ̀tá, ojú taṣe bí o. Ẹ̀yin èèyàn, ẹ bá wa dúpẹ́. Ẹ wò ẹ máa tẹ congratulations sábẹ́ comment section báyìí. Ẹ jẹ́ ká sáré sọ díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin yìí. Ẹni tí gbogbo ayé mọ̀ sí Ọlárewájú Omiyinka James tí gbogbo ayé mọ̀ dáadáa sí bàbá Ìjẹ̀ṣà. Bàbá Ìjẹ̀ṣà tá à ń wí yìí. Bàbá Ìjẹ̀ṣà yìí jẹ́ òṣèré sinimá àti apanilẹ́rìn aláwàdà. Ẹni tó bá wo fíìmù bàbá Ìjẹ̀ṣà dáadáa á mọ bàbá Ìjẹ̀ṣà dáadáa o. Apanilẹ́rìn lọkùnrin yìí. Bàbá Ìjẹ̀ṣà wá láti ìlú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. A bí òṣèré yìí ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 1970 lórílẹ̀‐èdè Nàìjíríà. Bàbá Ìjẹ̀ṣà ó di gbajúmọ̀ pẹ̀lú ipa eré gẹ́gẹ́ bí apanilẹ́rìn nínú sinimá Yorùbá. Bàbá Ìjẹ̀ṣà tún máa kọrin o. Àwọn orin rẹ̀ ni àwọn náà ni orin hymn Ìyá Pàṣọ, Pastor Fighter, Speaking in Tongues, eré 2, ẹ̀sìn méjì àti àtẹ́nù. Ẹ wò díẹ̀ lára ohun tá a mọ̀ nípa òṣèrékùnrin Ọlárewájú Omiyinka James tí gbogbo ayé mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. A fẹ́ sọ púpọ̀ lọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Eléyìí tá a mú wá ni pé kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú Ìjẹ̀ṣà jáde o. A fẹ́ kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú bàbá Ìjẹ̀ṣà jáde kúrò lọ́gbà ẹ̀wọ̀n. Òun la mú wá o. Ẹ bá wa dúpẹ́, kẹ́ tẹ follow button, ẹ like ẹ̀, kẹ́ ẹ share. Ẹ má gbàgbé kẹ́ ẹ follow wa o. Don't forget to follow tàbí subscribe. Ire o.